ìyá bí kẹ́ ìwádà máa so. àwọn bá bẹ̀ báyìí. àwọn bá bẹ̀ rẹ̀ o. mọ́pọ̀ àwọn bá bẹ̀ mọ́pọ̀. owó tó jẹ mí pọ̀ o. Ọlọ́run tó gbé mi wọ bínú ọ̀rọ̀ jẹ́ ń borí ọ̀tá o. Alo? ALAO? 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 Ìwọ lè lè báyìí. Kí ló tẹ̀lé wọ́n ní pé pàjáwìrì ó ti pariwo ALAO ó sì jẹ́ káyà mi já láì jẹ́ pé mo dákú ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo orúkọ olúwẹ̀. Ká ní pé ọmọ tí ń lé mi bọ̀ ni ẹ ò ní sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ ó ti tẹ́wọ́ gbà mí àgbà tán làgbọ̀lẹ̀ bàbá náà sọ́fọ́lẹ̀ àpaláró. Kí ni ilé ọmọ? Ọmọ kéré tẹ́lẹ̀ mo jẹra mi lówó mo ti wá ń wò mí mo ti jẹ páńpẹ́ lówó. Ọjà páńpẹ́ lówó? 100. Ọjà páńpẹ́ lówó? 100%. Ṣé ọ̀ ṣáàdúrà àwọn òpè? Àwọn ọmọ kọ́kọ́ jẹ lówó. Mo ní pápá búra lọ́dọ̀ àwọn èèyàn. Ó ṣe ìjàpọ̀ ti jẹ àwọn rẹ́sì náà lówó. Rẹ́sì tí mò ń pè tí ó gbé kọlù kọ́lù kan jẹ̀jẹ̀ pé sójà ló fẹ́ fi gbé mi báyìí. Gunners ni wọn ní dẹ lóhùn. Gunners tàwa no testing. Ó lè jẹ́ sójà ló padà wá fi gbé o. Kí ló wá tẹ̀lé yẹn wọ́n làbọ̀rọ̀ máa bọ̀ lé tèmi. Ṣé mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú páńpẹ́ ni? Mo fi kọ́kọ́ sọ síwájú pé àgbà tán là gbọ́lẹ̀ bàbá dáṣọ fọ́ọ̀lẹ̀ àpaláró. Eré tí mo sáwá sọ́dọ̀ rẹ ni pé dákun gbà mí agbanilágbàtàn mo dé gbà mí jọ owó tí mo yá mo mọ̀ pé tí n bá gbélé lórí ọ̀run rí ò lè gbàdúró àmọ́ tó bá lè yá mi ní 20,000 tí mo kọ́kọ́ kó fún wọn náà wàhálà yóò dínkù lórí mi. 20 kilo pé? 20,000. Ṣé 20,000 lọ jẹ wọ́n ni? Irọ́ o tí n bá sọ tí mo jẹ wọ́n gangan náà wà náà máa wò lè dúró tì mí torí mo mọ̀ ọ́ àmọ́ yá mi 20,000 kí pírẹ́sọ̀ mi lè wálẹ̀. Pírẹ́sọ̀ kọ ilé epo ni àbí wèrè lélẹ́yìn ni. Ọjà gbèsè lọ́dọ̀ àwọn èèyàn ó wá ń sábọ̀ lọ́dọ̀ mi so bó ṣe rí mi nísìn ibi ìbàjọ́ ọ̀dọ̀ Emefiele àbí mo jọ bí tó tún máa mo ti kọ́ mílé láńtà. Ìró mo ronú bó ti ń ronú tó bá mọ ipò tí mo fi ọ sí lóòkan àyà mi ni ò ní downgrade ara rẹ. Ipò wo ló fi mí sí? Ipò tó ní ẹlúmẹlù. Tó ní ẹlúmẹlù. Ẹlúmẹlù kọ MC Olúọmọ ni ọjọ́ tètè jó mi dànù jù mí nù mo ṣe wáyò torí pé mo ṣe wáyì ẹsẹ̀ mi gùn tó lẹ̀ ilé ayé tèmi gan ti dàrú bí ẹsẹ̀ jì gan èmi gan ráyè wèrè èmi ní kí n bá ń san gbèsè èmi gan lówó lọ́wọ́ mọ́ ìwà yìí. Jìgàjìgà. Ẹsẹ̀ mi ò tó lẹ̀. Mo dáràn. Ẹsẹ̀ tèmi kò tó lẹ̀ àkáǹtì mi sẹ́rí bẹ́sẹ̀ mi ṣe rí bẹ́ẹ̀ l'àkáǹtì balance mi ṣe rí kò tó lẹ̀ gangan. Ìwọ tó yẹ pé mo ti ronú pé tí n bá fi sáré dọ̀dọ̀ tó ní ẹlúmẹ̀lù ó bà mí jó sí ìlú ìwọ ló ń da ìlú rú mọ́ mi lọ́wọ́ báyìí. Tó ní ẹlúmẹ̀lù ẹlúmẹ̀lù kọ́ ẹlúmẹ̀lù ni èmi ò bá yàn san gbèsè èmi gan mo ṣe wà mo wá tẹ́mi gan bọ́ ṣe wà yín sì gan kọ́ tó lọ ó sì máa fún mi bí 500 naira kẹ́mi gan fi sọ́kàrà mi èmi gan wọ́n sì sí mi ni. Sọ́kà sọ́kà ọ̀dà tó bá rí 20,000 15 bí nǹkan. Ó lè rí. 10 bí nǹkan. Ó bá. 5 bí. Kò lè yọ. Àbúrò 5 bí. Kò sí nǹkan kan. Sọ gbọ́ nǹkan tí mo sọ ni mo ní kò sí nǹkan kan wọ́n sọ̀rọ̀ pé mò ń ṣeré ni. Nígbà tí mo sáré onílé rẹ tí o lè rescue mi bó mo sáré wọ̀ báyìí. Rescue. Tó bá èmi gan ló yẹ kó máa pè ní God abeg God abeg God abeg o mi ò ní sísì lápò èmi gangan ni wọ́n kọrin yẹn fún. O ti carry last already. Kí ló dé? Àfikọ́ náà sáwà blessing lórí ayé mi báyìí. Tọ́lọ̀ bá jẹ́ kó mi wà nù kí n ló máa rí sáwà of blessing. Ọjà tó wá jẹ́ pé ọ̀tà ló ká mọ́ lọ́wọ́ akọ́ fi wẹ̀. Sáwà kẹ̀. Ọ̀dà tó bá tiẹ̀ rí gbogbo èyí ń ṣe mo fẹ́ kú òbí kí n mọ lọ sọ́dọ̀ kẹta wa torí mẹ́ta ni wá. Èmi nìkan kọ́ lọ́rẹ́ náà tẹ́lẹ̀ ó lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì náà àwọn tó tẹ̀ tó ń ṣe gbowó àjọ ó lè rí rescue mẹ́. Mo ń lọ sọ́dọ̀ kẹta fún mi ní bí ó dà pé 400 ni ó gbé mi lọ́kàrà láti fi délé tí. Sọ̀rọ̀ gbọ́ ni mo ní mi ò ní sísì lápò sétí rẹ̀ dì ní èmi kò ní sísì lápò mo ṣe wáyé. Wà sórí kò ojú ẹlẹ́dẹ̀ẹ́ tó kò sí nǹkan tí mi ò lè fi búra gbé sáyé mo fi Ọlọ́run bá tó dá yàtọ̀ ọ̀run tó dá gbogbo kọ́bọ̀ sí lápò mo ti wáyé. Kí ló tó wá jẹ́ kí n ṣàlàyé ìṣòro ayé mi kó tó sọ pé òdo lọ. Ṣé mo ní o gbé sọ̀rọ̀ ṣé mi fúnra ẹ̀ ló ń gbé sọ̀rọ̀ mọ̀ ṣé mo invite ẹ ni. Sọ̀rọ̀ ṣe ń fi ìṣòro tiẹ̀ náà romance mi tí mo ń bọ̀ deliver rẹ̀. Anybody to solve máa sì ní kó ní kálukú fèsì problem àgbèsí ayé tètè máa lọ kí yẹn tó jáde lé o. Ọlọ́run jẹ́ ní freedom. Sọ̀n gbọ́ freedom. Ọ̀gbẹ́ni kan àwọn ọkùnrin kò ní mọ̀ lọ́bẹ̀ o. Kó táwọn ní táwọn bá lù fún awo àwọn máa ń kì fún awo ni. Awo lù fún awo. Táwọn bá kì fún awo bóyá wò mọ orí kí awo ni. Èmi ò kì fún ọ̀rọ̀ ní orí gbèsè dé. Listen. Táwọn bá ti dún fún awo máa tẹ awo máa yá o. Táwọn bá dún fún awo. Àwọn lè má fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ kan náà tó bá jẹ́ pé nọ́ọ̀rùn la ń gba ogun sí kan àwọn lè lọ sáásá bẹ́ẹ̀ bójú èmi nìkan lọ́rẹ́ ni wá ṣe bá láwọn ọ̀rẹ́ tó pọ̀ lọ sọ́dọ̀ ẹlòmínà wàrà wọn tán gbàjọ tó máa lọ yáwó lọ́wọ́ wọn èmi fúnra mi ò lówó lọ́wọ́ mo ìwà yìí. Iye kan alábàáwọn òbí mẹ́ta lómi àti kẹta ni. Àti kẹta èmi ti yọra mi àrògán ti wó báyìí tètè máa lọ bí tó ń lọ kó sáà tó lọ ṣé mo rí bí 500 naira lọ́wọ́ ẹ̀
tí mo orí mú ìnáwó ni pé bóyá kò tẹ owó ọ̀kadà mi. kí n tẹ owó ọ̀kadà. àmì ṣe tẹ owó alẹ́ mi gan búrọ́kì. bóyá wíkìlò tí mo wọ́n tó fi ń tẹ owó. tètè wá máa lọ káwọn. ọ̀nà mi lọ gbà wá. jẹ́ shortcut. shortcut kọ́ ni bí ẹ̀ǹkulé ni bí gbàbí. ó lọ sí ọjà pàmpẹ́ lówó ṣé mi gan lówó lọ́wọ́ ni Brooklyn lèmi gan wà mo ṣe wà èmi náà wáyé tó máa fún mi lówó ni kí ni nọ́ọ̀sẹ̀nsì yìí ná ó lọ sí ó ṣe fìlà bí kíní ó dẹ̀ ń béèrè ó béèrè lórí tí wọ́n tani bóni kí ló ṣẹlẹ̀. ṣé kìí ṣe kó ti ń dọwọ́rú. èmi dọwọ́rú èmi dọwọ́rú fún wọn láì ṣẹ̀ṣẹ̀ dé lọ èmi dọwọ́rú kí ló ṣẹlẹ̀ kí ló rí. torí pé mo gbọ́ ìwà àtọ́rẹ́ mo tiẹ̀ tún rí yín torí mo ń yọjú wo yín tó ń sọ fún pólówó lọ́wọ́ ṣé kìí ṣe pé ó máa sọ fún mi náà pólówó lọ́wọ́. ọmọ ìyá rẹ bọ́sì wáyé nísìnyí ó dàgbà tó ti ń downgrade rẹ ni tí n bá sọ fún wèrè yẹn pé mi lówó lọ́wọ́ síbi tiẹ̀ wá ní. kò sẹ́ni kankan. mo bọ́ tọ́jú owó tiẹ̀ ni wọ́n mọ̀ tẹ̀jẹ̀ nǹkan mọ́ wọ́n lọ ní gbogbo eléyìí dọ̀wọ́rú sókè ó lọ sí ti báyìí dọ̀wọ́rú fún ọ èmi kan sì fẹ́ jáde sí mo lè rí 100 naira sí kí n tẹ̀ fi. ìwọ náà rí i pé kò sí change lára owó tó kó fún mi kò ṣàṣòwò wẹ́wẹ́ ń bẹ̀. kò síbẹ̀ èmi àti ẹ̀fẹ́ sẹ̀rẹ̀. tàbí kó yá 100 naira lọ́wọ́ ìyá alátáwájú ta. wọ́n tiẹ̀ mọ́ wọ̀ èmi máa fẹsẹ̀ wéré ni yín o èmi náà tiẹ̀ wà ní 1 naira báyìí. olùsíwáwá ó wá bèrè o tẹ́mi gan lówó lọ́wọ́.